Pẹ̀lú ìbànújẹ́ ni mo fi ń bẹ gbogbo ẹ̀yin olùbádòwòpọ̀ iléeṣẹ́ Ògo Òṣùpá Media Concept pátápátá lórí ìdókòwò Plan for Tomorrow Investment. Mo mọ̀ pé mo já yín kulẹ̀ ní tòótọ́, àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ayé ló já èmi náà kulẹ̀. Mo mọ̀ pé mo já yín ní tàn mọ́ lóòótọ́, èèyàn ló já èmi náà ní tàn mọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín ṣe fi ọkàn tán mi, tẹ́ ẹ finú tán mi, tẹ́ ẹ fara rọ̀ mi, lèmi náà ṣe fọkàn tán ẹni tí mo rò pé ọ̀rẹ́ ni, tí mo rò pé ẹ̀jẹ̀ ni, tí mo rò pé èyí tó kù nínú ìwọ̀nba ojú mi tí ò ríran lónítọ̀hún jẹ́ fún mi. Mo fi Ọlọ́run ọba Olódùmarè àtijọ́ tí ó kù èmi nìkan àtiwà àti tí mo gbélé ayé ṣe níwájú Ọlọ́run mo fi búra, mi kì í ṣolè o, bẹ́ẹ̀ ni ò kì í ṣoní jìbìtì ẹ̀dá. Mo wá bẹ̀ yín gbogbo ẹ̀yin bàbá yẹn ní sìnkú ọmọ, gbogbo ẹ̀yin abiyamọ, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá tí owó yín wà nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní mọ sàárè ọmọ, ìdààmú ní báyìí, ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí, ẹ ní padà dẹni àná lójijì lágbára Ọlọ́run ọba. Ẹlẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti mọ ohun tó ṣẹlẹ̀ sí owó yín lákàtà ilé iṣẹ́ mi nígbà tá a bẹ̀rẹ̀ ìdókòwò Plan for Tomorrow. Gẹ́gẹ́ bá a ṣe sọ wípé a máa ṣe rírà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìyẹn káà fáwọn tó bá fẹ́ fi ṣe Uber tàbí mọ́tòsáìkù yẹn ọ̀kadà fáwọn tó fẹ́ gbà ní san díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe, ṣùgbọ́n nígbà tó tó àwọn àsìkò kan a bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìdojúkọ tó ṣe pé àwọn èèyàn ń ṣe ségesège yẹn láwọn tó ń gba nǹkan ní hire purchase. Kó tó tó àsìkò yìí lèmi àti ọ̀rẹ́ mi Babájídé láti pàdé ní etí omi kan ní Àjà. Ọ̀rẹ́ mi tí mò ń sọ yàjọ ṣe kékeré ni, àjọ ṣèwé ni. Lóòótọ́ mi ò láǹfààní àti rí dáadáa bóyá èèyàn dúdú ni lóòótọ́, ṣùgbọ́n ó máa ń sọ pé èèyàn dúdú lòun àti báwọn ọ̀rẹ́ wa tó kù ṣe máa ń sọ ńgbà náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tí mo wà mi ò mọ̀. Nígbà náà tá padà pàdé, òun ti wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ní àtọ́dún 2011. A sì pàdé ní ọdún 2017, ìyẹn oṣù kejì ọdún 2017 la pàdé. Nígbà tá a sì pàdé yìí, èmi náà béèrè kí ni ìwọ náà ń ṣe, iye sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi o lórí orílẹ̀-èdè Nàìjíríà ń bí, ìwọ ń kọ́ oko orò. Kí n má fọ̀rọ̀ gùn, kí n má gbà yín lásìkò. Báyìí la ṣe sọ̀rọ̀ débi iṣẹ́ tó lóun ń ṣe, ìyẹn rírà àti títà mọ́tò ní orílẹ̀-èdè United States of America, ìyẹn ní Philadelphia. Wọ́n máa ń bá àwọn èèyàn ra mọ́tò jáde láti inú company kan bẹ̀ tí wọ́n ti ń ta mọ́tò, wọ́n á sì gbé fún wọn níta. Lẹ́yìn bíi ọdún méjì tí àwọn ìdojúkọ kọ̀ọ̀kan ti ń ṣẹlẹ̀ sí iléeṣẹ́ mi ni mo pe Babájídé àtàjọsọ àsọyépọ̀ lórí okòwò tó ti bá mi sọ̀rọ̀ ẹ̀rí. Báyìí ni mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tó sì jẹ́ pé láti ìgbà náà owó mi ni mo kọ́kọ́ fi ń ṣe tí Ọlọ́run bá sì ń bá wa ṣe lọ. Ṣùgbọ́n nígbà tó di ọdún 2021 oṣù karùn-ún ni mo bẹ̀rẹ̀ sí ní fi owó sí, ìyẹn ní owó àwọn olùbádòwòpọ̀, ẹ̀yin olùbádòwòpọ̀ wa kí ó yá jẹ́ ká ṣe. Oṣù mẹ́ta sí ló máa ń fi owó ìṣòwò tí ó sì padà wálé pẹ̀lú èrè gọbọi. Fún àpẹẹrẹ, iye tó bá kó lọ nígbà tí ó bá fi tó oṣù mẹ́ta, ìlọ́po mẹ́ta ẹ̀ ni ó máa ń kó padà wálé. Tó bá sì ti kó dé, a yọ owó tá a kó lẹ̀ gangan tó jẹ́ owó okòwò, a wá yọ èrè díẹ̀ sí lórí. Lẹ́yìn èyí, a yọ àwọn owó tá a fi ń ṣe bùkárí iléeṣẹ́ ń bí, a sì yọ àwọn owó programs wa gbogbo. Lẹ́yìn náà gbogbo tó bá kù, èmi àti Babájídé máa ń pè ní ọgbà. Nígbà míì ó lè sọ pé òun ná àwọn owó kan tí òun ò kọ́lẹ̀ nítorí bá a ṣe jọ wà, a máa mú ìdá 60%, nígbà tí èmi á mú ìdá 40, ìyẹn 40%. Títí wá di ọdún 2022 nígbà tá a ní crisis kan nígbà náà, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìpinnu tí mo ṣe nígbà náà pé a sanwó nítorí pé mo ní ìfọ̀kànbalẹ̀ pé à ń retí owó tí gbogbo wàhálà bá tiẹ̀ ṣe tán, à ń retí owó. Ẹ̀yin lè rí pé nígbà tí mo dá oṣù kẹrin ọdún 2023 a bẹ̀rẹ̀ sí sanwó yìí, bó tilẹ̀ jẹ́ pé gbogbo èèyàn kọ́ la ti san tán fún. Nígbà tó di 2023 kò sí crisis, gbogbo ẹ̀yin olùbádòwòpọ̀ wa náà lè rí pé à ń ṣe tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nígbà tó di December 2023 ó wá gbogbo ṣe máa ń kó wa oko ìta ṣe ní September wa, a lè ṣe àṣe yearly account wa, àṣe everything, àṣe gbogbo ẹ̀, a lè tilẹ̀kùn lé iṣẹ́. Ó lọ owó ọ̀hún ó ní bá ṣe máa ń ṣe tó fi jẹ́ pé a máa sanwó títí nígbà tó fi kó wa. Ó yẹ kókó padà dín ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2024. Láti ọjọ́ 4 oṣù karùn-ún ni nọ́mbà ọ̀rẹ́ mi Babájídé ni ó ti lọ mọ́. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ rò pé kí ló ń ṣẹlẹ̀ tí mo fi land hospital. Jíjáde mi lọ́spítù ní ìgbà àkọ́kọ́ tí mo bá gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Ògo Òṣùpá ní online TV wa. $1.5 million ni owó tí Babájídé kó padà lọ sórílẹ̀ Amẹ́ríkà ní 2023 December. Ní ìrètí wípé yóò padà wálé ní oṣù karùn-ún ọdún 2024 pẹ̀lú $3,110,000. Mo ti sáré, mo gbìyànjú, mo wà, kódà ní ọdún tó kọjá
oṣù mẹ́fà tí mo dá pé màá fi wá Babájídé ni nígbà tó fi di oṣù kọkànlá tí mo rí pé mi ò lè rí mọ́ pẹ̀lú gbogbo ìgbìyànjú mi tí mo dá oṣù kejìlá kó bá máa yẹ mo sáré ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Mo bẹ àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, mo bẹ àjọ EFCC, mo bẹ àjọ iléeṣẹ́ ológun orí ilẹ̀, ológun ojú òfurufú, ológun orí omi, mo bẹ àjọ DSS. Mi ò kì í ṣe oníjìbìtì o. Tí àwọn èèyàn bá mú ẹjọ́ mi wá sí iléeṣẹ́ yín ní ìgbàkígbà, ẹ pè mí máa wá. Mi ò níbi kankan tí mo fẹ́ sá lọ. Oṣù kejì ọdún yìí tí mo jáde síta lẹ́yìn ìgbà tí àwọn tó jí mi gbé fi mí sílẹ̀ ní oṣù kínní, ó níbi tí mo gbìyànjú dé láti rí ìrànlọ́wọ́ owó yá, àmọ́ gbogbo ibi tí mo farapamọ́ sí pátá ọ̀dọ̀ àwọn èèyàn tèmi náà rò pé mo sá sí, tí mo rò pé wọ́n á lè yọ mí nínú wàhálà àti ìjàmbá yìí. Oríṣiríṣi orúkọ tí àwọn èèyàn ti pè mí lórí ayélujára káàkiri, ó ti sọ mí dẹni ẹ̀sín, ó ti sọ mí dẹni àbùkù. Bí mo ṣe ń sọ wípé wọ́n jí mi gbé, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń yín mú, bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣépè pé ó yẹ kán pa ẹ́ síbẹ̀ ni. Wọ́n ní kán kú pa mí náà ni. Ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè náà ni ó sọ pé kò tí ì yá ń gbà náà. Àtàwọn tọ́lọ́run ti ní káwa náà ò ṣe lóore rí ni wọ́n dá ẹ̀mí mi sí. Ẹ má jẹ́ kí n kú. Tí mo bá kú kò sí ọ̀nà fún mi láti sanwó ìmọ̀. Gbogbo ìgbìyànjú mi pátápátá tí mò ń ṣe bọ̀ láti oṣù kejì, gbogbo àwọn tó ti ṣèlérí pé àwọn ò yá mi lówó, gbogbo wọn ni wọ́n padà já kó wọ́n ń sà nítorí pé wọ́n gbọ́ pé mo fẹ́ fi owó náà san gbèsè. Ẹ ṣàánú mi, ẹ fún mi lásìkò, ẹ torí Ọlọ́run Elédùmarè. Ọ̀pọ̀lọpọ̀ ní tó bá jẹ́ pé ṣe la fẹ́ fowó ṣe o, ká fẹ́ fi bẹ̀rẹ̀ business, àwọn lè kówó kalẹ̀. Ṣùgbọ́n bá a fẹ́ lọ gba, a fẹ́ yá owó kan lọ́wọ́ àwọn ká tó lọ fi san gbèsè, àwọn ò lè kówó kalẹ̀. Last help ẹnìkan tó kù, àwọn náà tó ṣẹ̀ṣẹ̀ já wa kulẹ̀ ní báyìí. N táwọn náà tó sọ nínú ìpàdé tá a ṣe gbẹ̀yìn rèé. Mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá yìí, ẹ ṣàánú mi, ẹ fún mi ní àsìkò, ẹ fún mi lásìkò. Gbogbo bíkíbi tẹ́ ẹ bá fẹ́ gbé mi lọ, mo ṣetán àti tọwọ́ bọ̀wé. Ẹ fún mi láàyè kí iléeṣẹ́ yìí ó dìde padà, kí n sunkún ìrànlọ́wọ́ àti jẹ́ kí iléeṣẹ́ yìí dìde sáwọn èèyàn. Tí iléeṣẹ́ yìí bá dìde, máa san gbèsè yìí. Gbogbo dúkìá tí mo ní ni mo ti tà lọ́dún tó kọjá lójú ọ̀nà àti san nínú owó ìta àti gbìyànjú tá a san díẹ̀díẹ̀. Mi ò léèyàn, ẹ ṣàánú mi. Gbogbo wa la mọ̀ pé ayé kì í bá ládánwò ṣe. Àwọn investor kan ò fẹ́ owó wọn mọ́, ẹ̀mí mi ni wọ́n ń lépa. Ṣùgbọ́n mo bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ lórí ọ̀rọ̀ yìí, ẹ ṣíjú àánú wò mí. Tí iléeṣẹ́ yìí ò bá dìde, kò sí ọ̀nà fún mi láti san gbèsè yìí. Gbogbo wa la mọ̀ pé kò sẹ́ni tí ó kówó lẹ̀ mú ká fi san gbèsè àbí tá a bá fẹ́ fi bẹ̀rẹ̀ okòwò padà. Ẹ ṣàánú mi. Gbogbo àwọn tó ṣèlérí láti oṣù kejì, láti oṣù kẹrin ni gbogbo wọn ti ń yọwọ́ tó ti ń yọsẹ̀ títí wá di àkókò yìí, 9 minutes tí ẹnìkan tó kù náà tó yọsẹ̀. Ẹ̀yin abiyamọ, mo bẹ̀ yín, ẹ̀ ní sìnkú ọmọ, ẹ̀ ní mọ sáré ọmọ, ẹ̀ ní dolówó àná. Gbogbo ẹ̀yin ọ̀gá ọlọ́pàá, ẹ̀yin ọ̀gá ní àjọ EFCC, ní àgọ́ sójà, mo bẹ̀ yín, ẹ ṣàánú Comrade Johnson Ṣólánkẹ́ Ògo Òṣùpá. Mi ò wù mí kí gbogbo ẹ̀ orí báyìí. Bí iléeṣẹ́ mi ṣe ń lọ síwájú ló wù mí kó máa lọ síwájú. Ìjákulẹ̀ tí ẹni tí mo fi ṣe aṣojú ṣe fún mi ló dá wàhálà yìí sílẹ̀. Ẹ wá ṣàánú mi, ẹ fún mi ní àsìkò díẹ̀ sí. Ajákẹ́ àgùntàn kì í jẹ owó eléèrí gbé, mi ní jẹ òògùn yín gbé. Ẹ ṣàánú mi o. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ bá mi bẹ̀ gbogbo àwọn olùbádòwòpọ̀ iléeṣẹ́ mi kí wọ́n ṣàánú mi o. Gbogbo ẹ̀yin oníròyìn tó wà níbí, mo kí yín o. Gbogbo ẹ̀yin ọ̀gá àgọ́ ọlọ́pàá, gbogbo iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, mo kí iléeṣẹ́ EFCC, mo kí yín. Àìlójú mi pé ló jẹ́ kí Babájídé orí nǹkan tó ṣe ìṣe fún mi, ló jẹ́ kó rí mi gbá bó ṣe gbá mi. Ọ̀pọ̀lọpọ̀ lè máa rò pé àbí mo fẹ́ sá lọ. Níbo ni mo fẹ́ sá gbà? Ìlú wo ni mo fẹ́ sá lọ? Orílẹ̀ wo ni mo fẹ́ sá lọ? Ṣé pẹ̀lú ojú tí ò ríran yìí? Mi ò lè sá lọ o. Gbogbo ẹ̀yin olùbádòwòpọ̀ iléeṣẹ́ Ògo Òṣùpá, mi ò lè sá lọ. Ẹ ṣé o, ẹ ní mọ̀ kúrò, ẹ ní mọ̀ bànújẹ́ o.